tọ́ àtúnkù dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV lórí ìkànnì náà la wà báyìí. Ọ̀gá mi tí wọ́n wà ní iwájú wa yìí àwọn ni a fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn níbi iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n wà báyìí tí ẹ̀yin náà sì ń rí bí ó ṣe rí oníṣẹ́ ọwọ́ ni wọ́n àwọn náà ń ṣe bàtà fún ni. Ẹ dákun ẹ káàsán o ọ̀gá wa. Ẹ káàsán. Ìkànnì Akéde Yorùbá ló wà pẹ̀lú yín fún àsìkò yìí. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Àjàní Salam tí mo jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo tí mo sì yan iṣẹ́ kásìbàtà tí mo yàn láàyò. Mo sì jẹ́ ọmọlé ẹ̀kọ́ tó kàwé jáde láti Osun State University láti ibi ọdún mẹ́ta sẹ́yìn tí mo sì lọ sí sáfíìsì náà ní Imo State kó tó kí mo padà wá sí Osun State láti parí agùnbánirọ̀ mi. Ẹ ṣé ọ̀gá wa ọ̀gbẹ́ni Salam, a ní àwọn ìbéèrè kéékèèké kan tá a fẹ́ bi yín lórí àwọn iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò yìí pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí. Ẹ dákun kí ni n tẹ́ lè sọ àti pé bó ló ṣe kan ẹ̀yin pẹ̀lú bẹ́ẹ̀ náà ṣe jẹ́ oníṣẹ́ ọwọ́ tọrọ̀ ajé sì wá dẹnu kọlẹ̀ báyìí kí lẹ lè sọ nípa ẹ̀. Ní tí ọrọ̀ ajé Nàìjíríà bó ṣe rí yìí, tá a bá wo epo petrol, a máa sọ pé tí epo petrol bá ti wá sókè gbogbo nǹkan wá sókè. Tí dọ́là bá ti wá sókè gbogbo nǹkan wá sókè. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan tá a fi ń ṣiṣẹ́ táwa náà ń lò yìí látòrí à ń lo gọ́ọ̀mù ni, à ń lo àwọn kinní tá a fi ń ṣe yìí ni, à ń lo àwọn materials lẹ́dà ni, àwọn kinní stock tá a fi ń ṣe bàtà ni, àwọn kinní sole tá a fi ń ṣe bàtà náà, àwọn kinní ti gbẹnu sókè gan. Ó jẹ́ wípé sales tá a máa ń rí gan ní àtẹ̀yìnwá kó tó di pé nǹkan wọn tó báyìí a máa ń rí sales nígbà yẹn, ṣùgbọ́n ká tó wá fi wé ìsìn yìí ẹ̀wọ̀n ẹni tí ò tí ì jẹun ṣé oníṣọ̀kùn fẹ́ ṣe bàtà tẹ́ni tó bá tún wá fẹ́ ṣe bàtà pé mo ní ìdí bàtà o tó wá pẹ́ àwọn ní ìdí bàtà báyìí ẹ send design sí mi tẹ́ni bá tún fi design yàn wọ́n ìlọrin iye báyìí iye táwọn ń ṣe tẹ́lẹ̀ ó wá gbéwó lórí sí ọ̀nà méjì rẹ̀. Tẹ́ bá sọ fún ẹ tí ń ṣe bàtà ní 5,000 tẹ́lẹ̀ tẹ́ bá pè fún 10,000 naira ẹni tó jí láàárọ̀ tí ó ti jẹun ẹjọ bó ni o ṣe wá ní 10,000 naira sílẹ̀ ṣe bàtà. So kinní yìí ó ń fa ìdíwọ́ gan fún ọjà wa. Tẹ́ bá wo bẹ̀rẹ̀ dé sí rí chef ní àkànṣílẹ̀ yẹn kò sí bàtà lórí ẹ̀ látàrí pé ètò ọrọ̀ ajé Nàìjíríà gbogbo àwọn nǹkan materials tá ń lò èmi ní mako ní cardboard ní àwọn kinní yín sọgbọ pátápátá tá ń lò ní tẹ́lẹ̀ báyìí a tòjọ báyìí ni tààrà tí ó ga tẹ́ bá ṣe bàtà tí ó kún sórí igbá ṣùgbọ́n ní ìsinyìí ẹni tí ó bá ṣe bàtà gan sórí igbá tí ó ṣe sílẹ̀ bóyá ẹnìkan ti bókò bóyá bíi 10 ẹni tó ti bókò 20 sílẹ̀ tó sì ti sanwó ni ó bá wọn ṣe ṣùgbọ́n tẹ́yìn bá sọ pé òun wá ṣe bàtà sílẹ̀ òun wà dúró de kọ́sọ́mà kan tí ó wà rà kí ebi rẹ̀ ó pa ebi yóò pa lẹ́yìn tí èyí yóò bá sanwó rẹ̀ sílẹ̀ tó bá yá nígbà tó bá ti pẹ́ lórí igbá so ó ń really affect wa tó pé iṣẹ́ gan kò really lọ déédéé rárá. ṣé ò lọ déédéé Èdùmàrè á bá wa tò ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí bá a ṣe fẹ́ àti bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ kú ohùn látàtàárọ̀. Ìbéèrè mi tí mo tún fẹ́ bi yín ká tó di pé a mọ̀ lọ ni pé nípa ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ pé gbogbo ariwo tí gbogbo ìlú ń pa náà ni pé ìjọba ni. Ǹjẹ́ èrò tẹ̀yin náà ó mú pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà kún ara wàhálà àti làásìgbò ètò ọrọ̀ ajé tá à ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí àti pé tó bá rí bẹ́ẹ̀ kí lẹ lè tiẹ̀ sọ nípa ètò ìṣèlú orílẹ̀-èdè Nàìjíríà gan. Tá a bá wò náà gbogbo nǹkan táráàlú náà máa sọ ni pé àti ọ̀dọ̀ ìjọba ò ní ètò ọrọ̀ ajé Nàìjíríà ló ti wọ́ wá ìyẹn láti federal ló ti wọ́. Tá a bá wò náà ìjọba ló mọ tí wọ́n gbà lérò tán fi yọ owó ìrànwọ́ kó lórí epo àti pé látàrí tí àwọn ìjọba ń sọ pé
tá a bá yọ owó ìrànwọ́ kúrò lórí epo nǹkan ó dẹrùn fún wa. Ṣùgbọ́n kí ni àwọn nǹkan tíjọba ti pèsè sílẹ̀ fún wa láti lè tí ó rọ̀ wá lọ́rùn ṣáájú kan tó fàyọ tí ó rọ̀ wá lọ́rùn ṣáájú kó tó di pọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo, torí epo yìí náà ló máa ń jẹ́ kí nǹkan lọ sókè lórílẹ̀‐èdè Nàìjíríà. Tépo bá lọ sílẹ̀ nísìnyìí ìsìnlẹ̀ mọ̀ rí ráìsì tán mọ̀ tà ní owó tí ó lọlẹ̀, lẹ́mọ̀ rí àwọn materials táwa gan lò táwọn materials lọlẹ̀. Ẹni tó ń kó materials bàtà láti Èkó tó ń kó ní 10,000 naira tẹ́lẹ̀ ìyẹn fún delivery, táwọn á increase owó epo sí 620, ẹ wo iye lọ́pọ̀ tí ó fi mọ́ padà kó tó náà bá ní ṣe bóun yọ owó kìíní rẹ̀. So kìíní yìí ó ń really affect wa, ṣùgbọ́n kò sí àti ní solution kó tó di pé ìjọba gbégbèsè lórí pé wọ́n yọ owó ìrànwọ́ lórí epo. So kò sí ìgbésẹ̀ kankan tó ń gbé torí nǹkan le. Ẹni tó ń gba 20,000 naira tẹ́lẹ̀ nídìí iṣẹ́, ìjọba yọ owó ìrànwọ́ kúrò lórí epo, nǹkan wọn. Ìyẹn ò ní pé kí àwọn tó ń bá ṣiṣẹ́ kán náà sáré fi kún owó tiẹ̀ náà, látàrí pé ọ̀rọ̀ yìí akàngbọ́ lẹ́ẹ̀kan náà ni pé a ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo. So kíní yìí ó ń really affect wa gan, ẹ ṣé, ẹ kú ohùn látẹ̀tẹ̀ kan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ṣe àwọn àlàyé tó pọ̀ ní rẹpẹtẹ báyìí tí ọ̀rọ̀ sì kún sínú ẹ̀. Ìmọ̀ràn wo wá ni ẹ̀yin rò pé ẹ lè fún ìjọba? Ok, látàrí tí ìjọba náà sọ pé àwa náà lápadà jẹ àǹfààní owó ìrànwọ́ tán yọ kúrò lórí epo yìí, pé a padà rí èrè rẹ̀ tó bá yá. Èmi á rọ̀ ìjọba láti bá wa wá in tí ó fi dẹrùn fún wa láti lè máa fara dà títí ìlérí tán sọ pé àwa náà lápadà jàǹfààní ẹ̀ tó fi ṣe. Torí a lè máa bá lọ báyìí pé nǹkan wọ́n iye tá a ṣe ń pa wọlé kò increase, nǹkan sì ń wọ́n lójoojúmọ́. Even nǹkan tí iye tá a bá pa wọlé gan tó bá increase lọ́wọ́ tá a wà yìí, nǹkan ọ̀wọ́n náà lápadà tó fi owó yẹra. So ìmọ̀ràn mi fún ìjọba ni pé kíjọba wá àtúnṣe tí ó lè jẹ́ kí nǹkan rọrùn fún wa títí nǹkan tán gbà lérò láti owó ìrànwọ́ lórí epo tán yọ tí ó fi ṣeé ṣe, ká bá wa wá nǹkan tí ó fi rọrùn tí owó fi lè mọ bíbí ayé rọrùn. Ẹ ṣé ọ̀gbẹ́ni Salam látàtàárọ̀ tí ẹ ti wà pẹ̀lú wa. Ìkànnì Akéde Yorùbá TV ló wà pẹ̀lú wa báyìí, ló wà pẹ̀lú yín báyìí. Lákòókò tá a bá tún máa fi padà wá láti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, mo gbà ládùúrà pé ohun gbogbo tẹ́ ẹ sọ tó jẹ́ dùn ọkàn báyìí, Èdùmàrè á ti bá a bu omi ìtura síbẹ̀. Ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Àjàní Abdulsalam. Ẹ ṣé. Mo jẹ́ ọmọ bíi ìlú Òṣogbo. Ẹ ṣé. Mo sì yan iṣẹ́ shoemaking, ká mọ̀ ṣiṣẹ́ bàtà tí mo sì yan láàyò. Èdùmàrè. Ṣiṣẹ́ náà nílé yìí. Ẹ ṣé. Ẹ ṣé tẹ́ ẹ gbà wá láàyè láti mú nínú àkókò yín fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ èyí tí a ṣe yìí. Inú wa dùn púpọ̀. Ajé á máa wá o. Ẹ ṣé gan ni.